kí ló ń sọ lẹ́ẹ̀kan. Daddy, mo ti fẹ́ tẹ́ òtútù kàtí bọ́bú yọ. Ó ti wẹ̀ tán ojú tó mọ̀ ojú ò mọ̀ ẹ̀ kílẹ̀ tó ojú òfin mọ̀. Torí mo ti fi ọmọ ìtọ́jú náà kó wẹ̀. Mo ń bọ̀ ká Adam ní sọ̀rọ̀ mo ń bọ̀ ní sọ̀rọ̀ ó fomi tó gbọ́n gidi gan wẹ̀. Wow, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ mi ti fomi gbóná gidi gan. Kí la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi ní kọ̀kọ́ bí ọ̀nà kí ni Ọlọ́run. Ọlọ́run ni ètò mọ gbogbo nǹkan. Ọlọ́run lẹ́ni tó mọ gbogbo nǹkan. Ta ló sọ fún ẹ? Ta ló sọ fún ẹ? Èmi nígbà wo? Ó tipẹ́. Tipẹ́ ni mo sọ fún ẹ. Wow, ó ti dà bẹ́ẹ̀ lóòótọ́ Ọlọ́run ló mọ gbogbo nǹkan lóòótọ́ ó ṣeun. Ó sọ fún àwọn ẹ̀kọ́ dàbọ̀. Adábọ̀ pum. Ọmọ Yorùbá lèmi o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.